èyí tí a tún mú wá nínú fídíò yìí òun náà ni àtúpalẹ̀ ìtàn nípa bí ògbóǹtarìgì akọ̀ròyìn ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ìgbín ọkùnrin afigègé gúnni lábẹ́rẹ́ ọ̀rọ̀ Dele Giwa ó ṣe di ìbẹ̀rùbojo ẹ̀rù jẹ̀jẹ̀ nínú àwọn akọ̀ròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà àti ipa tó kó lásìkò ìṣèjọba ọ̀gágun Muhammadu Buhari àti ọ̀gágun Ibrahim Babangida nígbà náà. Ẹ̀yin ẹ sáà farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àtúpalẹ̀ wa láti ìbẹ̀rẹ̀ dé òpin fídíò yìí kí àlàyé wa kó lè yé yín dáadáa. Ó yá o, ẹ jẹ́ á lọ sínú ìtàn. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Bẹ́ẹ̀ ṣe ń wò wá a dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé a máa ń tọpinpin a sì máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Yorùbá, nílẹ̀ Áfíríkà. Ó lè máa jẹ́ bí ìrántí fún àwa tí ìṣẹ̀lẹ̀ náà bá ṣojú wa nígbà náà àti àwọn tí wọn ò bá sí láyé tí ìṣẹ̀lẹ̀ náà kò bá ṣojú wọn kí wọ́n lè máa mọ bó ṣe lọ àti bó ṣe ṣẹlẹ̀. Iléeṣẹ́ rédíò Nigeria Broadcasting Corporation NBC ní Dele Giwa ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìròyìn. Lẹ́yìn tó ṣiṣẹ́ fún bíi ọdún díẹ̀ tó rówó ṣàjọ ló bá mórí lé orílẹ̀-èdè United States láti lọ fìmọ̀kúmọ̀ láti lọ fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ nípa iṣẹ́ ìròyìn. Ọdún 1977 ló kẹ́kọ̀ọ́ gboyè Bachelor of Arts nípa ìmọ̀ èdè Gẹ̀ẹ́sì ìyẹn BA in English nílé ẹ̀kọ́ Brooklyn College. Lẹ́yìn náà ló tún kẹ́kọ̀ọ́ ní Fordham University ní òkè òkun bákan náà. Dele Giwa ó ṣiṣẹ́ bíi akọ̀ròyìn fún ọdún 4 pẹ̀lú iléeṣẹ́ ìròyìn New York Times lókè òkun. Ọdún 1979 ló kúrò níléeṣẹ́ New York Times ó bá padà wá sí orílẹ̀-èdè bàbá rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Daily Times newspaper nínú oṣù kẹrin ọdún 1979. Báwo ni Dele Giwa bó ṣe pàdé olóyè MKO Abiola? Ọdún 1980 ni olóyè Mashood Kasimawo Abiola ìyẹn MKO Abiola ló já Dele Giwa gbà mọ́ iléeṣẹ́ Daily Times newspaper ló já gbà mọ́ lọ lọ́wọ́. Ó gba Dele Giwa gẹ́gẹ́ bí olóòtú ìwé ìròyìn Concord tó ń jáde lọ́jọ́ ìsinmi Sunday ìyẹn Sunday Concord. Dele Giwa ló sì jẹ́ gẹ́gẹ́ bí olóòtú àkọ́kọ́ fún ìwé ìròyìn Concord tó ń jáde ní ọjọ́ ìsinmi Sunday nígbà náà. Lẹ́yìn bíi ọdún 4 tó fi ṣiṣẹ́ pẹ̀lú ìwé ìròyìn Concord tó jẹ́ ti olóyè MKO Abiola, ó bá lọ ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ìwé ìròyìn ti tiẹ̀ gangan lọ́dún 1984 pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ kan nínú iṣẹ́ akọ̀ròyìn nígbà náà. Ọjọ́ 28 oṣù kínní ọdún 1985 ni ìwé ìròyìn àkọ́kọ́ rẹ̀ ló kọ́kọ́ jáde ìyẹn ìwé ìròyìn tó pè ní Newswatch. Ọdún 1985 oṣù kínní ọjọ́ 28 ni ìwé ìròyìn náà kọ́kọ́ jáde. Ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń dunnú tí wọ́n sì ń fò fáyọ̀ fún bí ìwé ìròyìn Newswatch ó ṣe jẹ́ gbígbé jáde nígbà náà, torí wọ́n gbàgbọ́ wípé òdodo àti òtítọ́ ni ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìwé ìròyìn náà máa gbé dání, torí pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n sì ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé òtítọ́ àti òdodo ni ìròyìn tó bá kọ jáde. Gbogbo ayé ló fẹ́ máa ń ka ìwé ìròyìn tí Dele Giwa tó bá kọ, torí wọ́n mọ̀ wípé bọ́rọ̀ bá ṣe rí gan ni Dele Giwa ló sì máa ń kọ sínú ìwé ìròyìn. Àwọn ìṣẹ̀lẹ̀ tí àwọn oníròyìn kan tí wọ́n bá ń bẹ̀rù láti gbé jáde, ìgboyà àti ọkàn akin òun ni Dele Giwa ló fi máa ń gbé jáde nígbà náà.
bí ọ̀rọ̀ kan bá wá rújú tí gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà tí wọ́n fẹ́ mọ̀ nípa àṣírí ọ̀rọ̀ kan, ìwé ìròyìn tí Dele Giwa tí ó ń gbé jáde ìyẹn Newswatch ó ní wọ́n máa ń nawọ́ gán ni wọ́n máa ń wá kiri láti mọ òdodo àti òtítọ́ kí wọ́n sì lè mọ wúlẹ̀wúlẹ̀ bí ọ̀rọ̀ kan bá ṣe rí nígbà náà. Èyí kò rí bẹ́ẹ̀ bí kò ṣe wípé wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣókùnkùn ó ní Dele Giwa ló máa ń tan ìmọ́lẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Ọ̀pọ̀ àṣemáṣe, ìwà ìbàjẹ́ àti ìwà ṣíṣe agbára lò láàrin àwọn olórí ìjọba àti àwọn aláṣẹ nígbà náà ó ní Dele Giwa ló máa ń tojú bọ̀ tó sì máa ń kọ ìròyìn nípa wọn láti jẹ́ pé kí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà kí wọ́n lè mọ nǹkan tó ń lọ nínú ìṣèjọba lásìkò tí à ń sọ nígbà náà. Àpẹẹrẹ ó ní àwọn ìròyìn tí iléeṣẹ́ ìròyìn rẹ̀ tó gbé jáde lásìkò ìṣàkóso ìjọba ológun ọ̀gágun Muhammadu Buhari lọ́dún 1984 lásìkò tí ìjọba Buhari tó gbé ètò pàṣípààrọ̀ owó tó gbé jáde ní ọdún 1984 nígbà náà. Ó lágbára o. Tí a bá wá ní parọ́ tí a sì fẹ́ sọ òdodo, akíkanjú ọkùnrin ogun oníròyìn ni Dele Giwa nínú iṣẹ́ akọ̀ròyìn. Bí ó ṣe mú yányán tó sì dáńtọ́ tó sì dára rẹ̀ lójú pẹ̀lú ìgboyà àti ọkàn akin tó ní lẹ́nu iṣẹ́ tó yàn láàyò ìyẹn iṣẹ́ akọ̀ròyìn. Òun náà ló ṣe okùnfà ikú rẹ̀ lọ́dún 1986 tí ó fi di olóògbé. Báwo wá ni ìṣẹ̀lẹ̀ ikú Dele Giwa bó ṣe wáyé bó ṣe ṣẹlẹ̀ gan? Ta ni ó lọ fún Dele Giwa ní lẹ́tà tí lẹ́tà náà fi di nǹkan mìíràn mọ́ Dele Giwa lọ́wọ́? Kí ni ọ̀rọ̀ tí Dele Giwa sọ, ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn ní ilé ìwòsàn kó tó di pé ó gbẹ̀mí mì lọ́jọ́ tí ó kú, àti àwọn ọ̀rọ̀ míì tó ní ṣe pẹ̀lú ikú Dele Giwa? Inú fídíò míì tí a tún mú wá fún yín lórí ìkànnì yìí ó ní a ti ṣe àtúpalẹ̀ ìṣẹ̀lẹ̀ ikú Dele Giwa fún yín. Ẹ̀yin sáà máa tẹ̀lé wa, ẹ máa bá wa ká lọ lórí ìkànnì yìí kí ẹ sì má gbàgbé láti tan notification bell, ìyẹn aago rán mi létí, ẹ lè máa láǹfààní láti máa mọ̀, láti máa gbọ́ wa, láti máa wò wá lásìkò míì tí a bá tún mú fídíò tuntun wá fún yín lórí ìkànnì yìí lẹ́yìn iṣẹ́ ìwádìí wa. Ẹ sì má gbàgbé láti bá ní subscribe, ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, ẹ sì bá ní share fídíò yìí kó lè bá káàkiri àgbáyé. Ẹ ṣé o, àdúpẹ́.